ọkùnrin obìnrin ìyá bá ní ṣọdún ọdún yìí mọdúnmọdún rí mọdún ọdún ìjọ ká má rí múra ọdún ìjọ ká àṣekètè wéré àwọn ẹ̀ṣọ́ ọdún yìí máa ṣàmọ̀dún akéré gègé ọdún yìí máa gé náà ọdún yìí máa gé náà mọ̀dún. pàtàkì ọdún ìkọ̀gbámodò ọdún ẹ̀lúkú ọdún ẹ̀yìnbí ìlú ìkọ̀gbámodò aláǹjà ọdẹ pàtàkì ó pọ̀ rẹpẹtẹ nílé kàtọ́ lákọ̀ọ́kọ́ káàbá ṣọdún àyè ire wọ̀lú tìlú ń tùbà tìlú ń túṣẹ́ èyí sógun èyí sọ̀tẹ̀ ọmọ ń gbọ́ ti bá rẹ̀ bàbá ń gbọ́ tọmọ aya ń gbọ́ tọkọ ọkọ bàbá ń gbọ́ taya rẹ̀ nílùú Ìkọ̀gbámodò káàbá ṣọdún àyè àrè káyà ń tù ní káyà ń dẹ̀ ní. ilé ìṣọdún rẹ̀ méje lúgbẹ́lúgbẹ́ ọdún ní owó ní ọmọ náà lọ́fíà àìkúbá láàárọ̀ ọ̀rẹ́ ìṣọdún rẹ̀ máa dúgbà ẹ̀mí rẹ̀ káyọ̀ ní ìṣọdún bá wà bẹ́ẹ̀ ó mẹ́hùn nú kọ́tọ́ má délé báyìí sọmọ tún fọ́ ìyẹn ẹ̀rọ láàrin báyìí ẹni kẹ́nikẹ́ni sọ pé báyìí wà bẹ́ẹ̀ bá káwọ̀ jẹ́ ni bẹ́ẹ̀ fún ọmọ bẹ̀ ká wọ ìyẹn ẹ̀rọ kẹ́wọ́ lé. Ajúṣe o ẹ máa bọ̀ jẹ́ àsùnwọ̀n àdára àmì kéde wọn ẹnu lé lóko nẹ́yìn òdì níbokúborí àtẹ̀gùn ètòwé lónìlẹ́fẹ̀fù fẹ́ káàbọ̀ sí iléeṣẹ́ wọn iléeṣẹ́ alálùbáríkà ìyẹn iléeṣẹ́ ìrun ẹni broadcasting iléeṣẹ́ rẹ̀ ń gbé àṣà òṣèdálẹ̀ òṣèṣí àwa ìjẹ̀bú níbokúborí àtẹ̀gùn ìjẹ̀bú lẹ́fẹ̀dé pátánátòkè délẹ̀ kò ń gbé jáde kọ́lọ́ Elédùmarè kò bá ní ṣe é nẹ́ẹ̀ni búrẹ́ ẹni mi lọ ìrun ẹni mi lọ sílùú lílá kan níwájú ìlú Ìbẹ̀fù ọ̀rùn fẹ́ lólóóló olùrànfọ́ Ìkọ̀gbámodò àwọn ọmọ aláàjà ọdẹ àwọn ọmọ ayé ìgboro wa tètè múrè kólókó ira mú níbi ọdún ti jọ kí wò sí kéésù mẹ̀rẹ̀ kò ké wọn ọdún náà kọ̀kọ́ ìlú Ìbẹ̀fù ra àti bẹ̀rẹ̀ ìrẹ́nẹ́ o náà délùú Ìbẹ̀fù àbọ̀ ilẹ̀ ká ibi ọ̀nà wọn fẹ́ jọ̀wọ́ ẹ gbọ́ bọ́ọ̀nà Ìkọ̀ngbá níbi wọn kà bọ ẹbẹ̀ yẹn fún àmárọ̀ ọlọ́kadà tìtọ́ àbọ̀lówó ọlọ́kadà mi tẹ̀nà omi lọ ya ẹrù papàlẹ̀ ń bọ̀ mi fọ mọ́ ń gbẹ́ni mi lọ́wọ́ àbíbọ́ ọlọ́kadà sorúwó síwèé ọlọ́kadà fọkànfọkàn balẹ̀ ohun má tún gbẹ̀ni débìrà mi lọ náà ìpẹ́ náà ìgẹ̀nà àmàdélu Ìkọ̀ngbámodò àwọn ọmọ alájà ọdẹ náà débẹ̀ àbọ̀wọn àgbàlagbà sẹ̀gẹ̀sẹ̀gẹ̀ àbọ̀wọn aláṣẹ̀ àbọ̀wọn erelu àbẹ̀wọn ẹlẹ́lùkú lóríṣiríṣi ìdánwò ẹlẹ́lùkú àgbáyé nípínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó wọ́n péjọ níbẹ̀ àbọ̀wọn ṣọ̀dédọ́mọ́ òlú okùn bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ torí fún àwọn àgbàlagbà fọ ọdún bá jọ síwò sí kéṣù mẹ̀rẹ̀ kò máa ké wọn ọdún lákọ̀ọ́kọ́ àyà àsùnmọ̀ olóòlù ìlú Ìkọ̀ngbá fọ́ bàbá ìlú Ìkọ̀ngbá ti ń gbọ́ wọ́n lúwẹ̀ ti wà rí fọ́ ó ti kún fọ́ olùlí lápapá wà fọ́ onẹ́ òṣèṣe onáwọn àìtó nẹ́ẹ̀dẹ́dẹ́ oríṣiríṣi ìrànṣẹ́ níbẹ̀ kí dẹ̀ ṣe kí ìlú náà dẹ̀ tù ú bàbá wẹ̀ jẹ́ kó yẹ ní fọ́ rúnilárè ṣẹlẹ̀ o bàbá lẹ́tù sọ̀rọ̀ síwájú ó sọ̀rọ̀ dé ìlú Ìtọ́kẹ́ ó sọ de Òrùgbò bàbá sọ de Ìwòyè ó sọ oríṣiríṣi lórí ìlú Ìkọ̀ngbá dédé wọn pátápátá ẹwà àrùn fìdílé kájọ gbádùn ìfọ̀rọ̀wérọ̀ nẹ́rùn bàbáwé ká gbọ́ bìdèdè náà ti lọ mọ́tì rẹ̀ kan ìwà gú nílùú Ìkọ̀ngbá àti dídọ̀ wọn ìbọ̀tọ̀ wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì láti ẹ̀rùn olóòlù òyà o. Ìkọ̀gbámodò alájà ọdẹ. kábíyèsí. ọ̀hún tètè múlẹ̀ ìkólókó pàpàrẹ̀ mu. kábíyèsí ọmọ ìlúkú mẹ́tẹ́. máa gbọ́ ọmọ agẹmọ fúyẹ̀wọ̀. kábíyèsí. ọmọ asadi kórìkì ẹsẹ̀. kábíyèsí. ọmọ agẹmọ fúyẹ̀wọ̀. kábíyèsí. ọmọ ayé ìgborowo. kábíyèsí. ẹ̀mìyẹ. omiyemi. ọmọ ọ̀rẹ́sàní èlégbò kan fún èwòdì. kábíyèsí. ọmọ ìkẹnugbò kẹrù kápá kó bára nà. kábíyèsí. tómiyẹ. omiyemi. máa gbọ́. omiyemi. Ìkọ̀ngbá. Ìkọ̀ngbá. Ìwòyè. Ìkọ̀ngbá Ìwòyè. oyemi. ọmọ ìyá òun ni wọ́n o. Ìkọ̀ngbá ti wòye. bẹ́ẹ̀ ni mo sọ fún àti tọ́kì. àti tọ́kẹ́. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ọmọ iye rẹ̀ wà. bẹ́ẹ̀ ni mo sọ onílàdé Ajébọ̀. oyemi.
òrèdè òrùgbò oyé mi òrèdè òrùgbò oyé mi ìkọ̀gbá ìdédédé yẹn oyé mi ìkọ̀gbá bùdó alájà ọdẹ kábíyèsí ọmọ afẹ́lẹ́jà kábíyèsí ọmọ àtàdé pórùkẹsẹ kábíyèsí ọmọ àtẹ́ni iṣẹ́ ní ilé gbókọ̀ fẹ́ẹ̀dì kọfẹ́ ó dì ẹ̀bẹ́ ni olóòlù mo ṣì ń wa ẹ jẹ́ ká ti pẹ̀lẹ́ mọ́ ilẹ̀ jẹ torí ọmọ àgbàlagbà wọn fọmọdé bùtàn wọn bárọ̀ bá rí báyìí òwe wa rí kẹ́forí jì mí ẹ jẹ́ ká wò níbẹ̀ ìbẹ́ tí mo sọ̀rọ̀ wéyìn náà máa darúkọ ẹ̀kàn gbà sẹ́yìn wọ́n darúkọ olùbí mẹ́rin márùn-ún pẹ̀lú rẹ̀ ẹ jẹ́ ká wò ìdánwò olù rẹ̀ darúkọ pẹ̀lú rẹ̀ wèé tó rán fọ orun kan rí èso gba orin ìságbé kò sí legede owó wa kẹ́forí jì mí bá mi wọn dédé olù rẹ̀ darúkọ pẹ̀lú rẹ̀ wèé náà kọ̀ọ̀kan èjèèjì wèé bẹ́ẹ̀ ti jọ rìn wá kẹ́ tó wá dúró ríbe. wò ṣe láti máa gbọ́ àtúfẹ́ òdáyé ni. Ufẹ́ ò dáyé. Bẹ́ẹ̀ni. Rẹ ti wá. Máa gbọ́ ìkọ̀gbá. Ìkọ̀gbá rọ̀nfọ́ ìkọ̀gbá lọ́nà ìjọba. Ìwádìí bá ní ọ̀nà kan wa náà. Bẹ́ẹ̀ni àti bí ìran ti lọ. Kábíyèsí. Tó ń yẹ. Omi yé mi. Àti bí ìran ti lọ. Wá ó ní pé náà ìkọ̀gbá débé. Wọ́n bẹ́ẹ̀ sì ní ilé rẹ̀ àjò. Ó yé mi. Ọwọ́ ọkọ̀ débé. Ọwọ́ ọkọ̀ lórí bọ́ ṣe ń pè ẹ̀yìn ìwòye. Ìwòye. Ó yé mi. Náà ẹ̀dẹ́ wòye. Ọ̀wọ̀n ọdẹ níwọ̀n. Ó yé mi. Ọwọ́n lè fi ọdẹ. Ọdẹ lè dóòlù. Omi yé mi. Ọdún ọkọ̀ bá fẹ́ sọdẹ dóòlù tó ń bá rẹ̀. Ọwọ́n ọlọ́dẹ dóòlù. Ó yé mi. Wọ́n ẹ̀dóòlù kọ̀gbà. Ó yé mi. Ẹ̀mìyẹ. Ó yé mi. Wọ́n ẹ̀dóòlù kọ̀gbà. Òun náà rè dé tọ̀kẹ́. Bẹ́ẹ̀ ni. Òun náà dájú bọ̀. Ṣùgbọ́n náà ń ṣọ̀dẹ̀ lọ. Èso mi. Ó ṣe. Èso mi. Nà yìnbọn ẹranko kan wá lọ. Ẹranko yẹn ràn tẹ̀lé lọ. Ràn lọ ẹ̀ kọ́ńtẹ̀ ilẹ̀ lọ ẹ̀. Kò ṣe fọ́fọ̀fọ̀. Ọ̀wọ̀n ọlọ́dẹ̀ wọ́n fọ ẹbí wọ́n fún bíbẹ̀ wọ́n romi. Ìbẹ̀rẹ̀ wọn Ìjẹ̀bú-Òde sọmi níjẹ̀bú-Òde. Wọ́n á pé wọ́n níjẹ̀bú-Òde fọkọ́ máa bọ̀. Ọba Ìjẹ̀bú-Òde. Wọ́n kọ́ mi níbẹ̀. Wọ́n ṣe. Ìyẹn ni tọ́kì yẹn. Wọ́n kọ́ mi níbẹ̀. Wọ́n ṣe. Kí ọ̀wọ̀n tọ́kì pápá. Ọ̀nà fún pẹ́bẹ̀ ní tọ́kì. Ìtọ́kì. Ìkẹrùn bí rẹ̀ ìwà yìí. Ìkẹ́. Ràn fàárẹ̀ yìí kọ́ ṣe. Ọ̀nà fún pẹ́ ní ìtọ́kì. Ibẹ̀ dìde wọn bá gbé ń pọ̀ mi. Tó mi yé wẹ́. Ọlọ́run kò má bà kàdá ẹni jẹ́. Wà gbó wọn àtọ́. Nílé wa ẹ̀ tí. Wọ́n rí jẹ́ ẹ̀rí mú. Onídé tọ́kì, onídé òrùgbò, òde àjẹbọ̀. Ẹ̀ka wọ ọdún ẹ̀lùkú rẹ̀ ń ṣe wèé bí ẹ̀tù ṣe wọ̀. Kò ṣe thank you very much. Ọ̀wọ̀n bàbá rè bá wa. Ọ̀wọ̀n bàbá rè bá wa. Wọ́n ti ní ẹ̀lùkú yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ before. Kò bá jẹ́ kó ṣó bá lọ́rí ilé yẹn náà. Gbẹ̀rì ilé ọ̀wọ̀n bàbá ẹni. Wọ́n kọjú ibẹ̀. Pàmọ́fọ̀ ilé ìṣẹ̀ṣẹ̀ ni. Tó ń gbọ́. Pàmọ́fọ̀ ilé ìṣẹ̀ṣẹ̀ ni o. Èmi mọ̀. Ọwọ́n bá ń pápá mọ̀. Tó ń yẹ. Ọwọ́n bàbá ẹni ṣiṣẹ́ yẹn bẹ́ẹ̀ o. Kọ́ ti ṣèdè nẹ́jì bẹ́ẹ̀ o. Káwọn pápá bọ́ ní láàyè o. Èmi ń sọ ọ̀nà yìí. Ikọ̀ bá ń sọ ìbẹ̀rù ọ̀bẹ́ mi sí. Ọlọ́mọdé kúlù tó mẹ́nu ogún. Ó lẹ́yìn olùkálùkù wọn. Wọ́n pátá ibẹ̀ fún. Ọba nǹkan lébẹ̀ fún. Àtọ̀wọ̀n bàbá níyàn. Jìjọ pátá ibẹ̀ kan bá nǹkan lé níbẹ̀ fún. Ibẹ̀ fún ọkọ̀ lé sí. Tó mi yẹ náà yìí. Kúrò èké bẹ̀. Kéèsì rẹ̀ ọba ń gbọ́ bí orúlé wọn dédé. Tó ń gbọ́ ń sọ yìí. Bó ṣe jẹ́rẹ̀. Agẹmọ tí mi tó ní ìkàngbà rí. Oòrùn bàbí o.
Yé kábíyèsí o. Ọwọ́n bàbá ẹni. Jágẹ̀ máa jó kó. Jágẹ̀ máa jó. Àgbẹ̀mọ̀ tó máa jó títí. Tó mẹ́bẹ̀ mọ́. Kábíyèsí. Jágẹ̀ máa jó títí. Kọ́ máa ṣàásọ́ rẹ̀ wá. Kábíyèsí. Èso ń ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o. Èso ń ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ó láyé. Òye wa ní kọ̀gbá. Àgbẹ̀mọ̀ níbẹ̀ o. Oyé mi. Ẹlùkù níbẹ̀ o. Kábíyèsí. Ẹ̀mìyẹ. Oyé mi. Owó níbẹ̀ o. Oyé mi. Orò tó wà níbẹ̀. Bẹ́ẹ̀ ni, owó níbẹ̀ o. Kìnní wà níbẹ̀ o. Àgbò wà níbẹ̀ o. Àgbò rémìrékè. Bẹ́ẹ̀ ni mo sọ̀rọ̀ fẹ́. Ó wà níbẹ̀. Ọlọ́run kò fẹ́ lòdì náà máa jẹ́ padà. Àṣẹ ọ̀nà agbára Èdùmàrè. òun rẹ̀ ẹ̀gbọ́n bí bàbá ti sọ ọ́ ẹ̀gbọ́n bí bàbá ti fà á òun ránṣẹ́ ń fọ́ ìtàkùrẹ́ ságbè òun rè ṣe lègèdè ó máa yùn ọdún náà máa sun wọn kọ́ ọmọdé báyìí dé bẹ́ẹ̀rù afẹ́ ẹ̀rú bọ òun àti fọkọ́ ọmọdé bá ń fọ oko bá òun rè bùsàn jù mo àdókò bá ẹlòmíràn amọ̀fọ̀ kò bá òun ṣó ń kéré ẹ wò ó dédé mẹ́ta tó kéde lẹ̀ ẹ tẹ̀lé ní ká lọ sílùú Ìkàngbá kájọlá gbádùn bíi ọdún náà ti rọ kárí dédé wọn aláṣẹ ọ̀wọ́n olúmálẹ̀ ọ̀wọ́n ọkùnrin ẹ̀wọ̀n obìnrin ẹ̀wọ̀n olùlé ẹ̀wọ̀n àlejò ọ̀wọ́n ẹlẹ́lùkú àgbáyé látòkè délẹ̀ ká gbọ́ ọ̀nẹ́rún dédé wọn oríṣiríṣi ọ̀wọ́n nìyàn láti ẹ̀rùn olúmálẹ̀ dọ́dọ̀ òkìríkìrì dọ́dọ̀ àjọ ẹlẹ́lùkú dọ́dọ̀ wọn rí ìwà níbẹ̀ dédé mẹ́ pátápátá ẹ jẹ́ ká jọ gbádùn ọdún náà bó ti lọ ó yá o. Orúkọ mi wí Adétáyọ̀ Adélájà Ògúnbádérìndé tí mi jẹ́ bíbí ire nínú Kàngbámodò Alájà Ọdẹ káwọn bàbá ìrànjú bàbá ńlá mi kọ́kọ́ láwọn eré ẹ̀kọ́ fàdà kúnlẹ̀ nílùú Kàngbámodò. Olúmọlẹ̀ ẹ̀ka wọ ọdún ẹ̀ ṣe ní Kàngbámodò ṣé ẹ̀mí di fada ṣé ọ̀dọ̀ ẹ̀ka ẹ̀ ṣe. sáàmù di fa kárí aṣọ dún sáàmù di fa àwọn bá ní wọn á pè wọ́n ó yá ọdún jọ owó ṣèṣin mẹ́rin kéwọ́ ọdún ó yá o àdáfá àìṣètùtù dédé tutù ní ìfọ̀bà yíyan rẹ ní pátápátá yà ń ṣe kábà ti parí ètùtù wa ẹ̀dùnkù àdọ́jọ́ ẹ̀dùnkù bá ti dé ọjọ́ àmọ́ yàn fọ̀rọ̀ káàbà yàn fọ̀rọ̀ àkíta káàbà kíta àṣàjà lọ́rùn gbè ìwé àmì ṣe nọwọ́nọwọ́ náà yìí nílùú Kàngbámodò Alájà Ọdẹ. Olúmọlẹ̀ bíi bí lọ́rẹ̀ ìfẹ́ ti ṣọ́ nílé ní oríṣiríṣi ọwọ́ ènìyàn wà nílé ọwọ́ àjọ ẹlẹ́dìí àgbáyé wà nílé kí lájọṣepọ̀ rẹ̀ náà rí ìwẹ́ lè lọ́mọlọ́ tó yẹ. wọ́n ṣe olóòtú àjọṣepọ̀ rẹ̀ ọmọràn gidi rẹ̀ náà rẹ̀ ni nítorí fọ alágbàáyé ẹlẹ́lùkọ́ alágbàáyé ònìyàn gidi ní wọ́n wà ọ̀nà ọmọjà nẹ́ṣòro wọ́n dúró gírí káàbá máa ṣe rúbẹ́ mi ṣe fi sọdún rèé ṣé àwọn àgbáyé ẹlẹ́rùkọ́ àgbáyé rè débé wọ́n bá mi sọdún tìfẹ́tìfẹ́ tayọ̀tayọ̀ lágbára oṣù lágbára rẹ̀ ṣé àwọn rè débé nèní wọ́n fẹ́ ní sọdún bó bá dìbò yá àmọ́dún ojú àpèlé ẹsẹ̀ àpèlé ànífara níwá ànífara ní sàwátì àkẹ́nìrí ẹni sá o. ìrí pàtàkì ọdún pàtàkì ọdún Ìkàngbámodò ọdún ẹ̀lùkú ọdún ẹ̀yìnbí ìlú Kàngbámodò Alájà Ọdẹ pàtàkì ó pọ̀ rẹpẹtẹ nílé kàtọ́ lákọ̀ọ́kọ́ káàbá ṣọdún àyè ire wọ̀lú tìlú ń tùbà tìlú ń túṣẹ́ èyí sógun èyí sọ̀tẹ̀ ọmọ ń gbọ́ ti bá rẹ̀ bàbá ń gbọ́ tọmọ aya ń gbọ́ tọkọ ọkọ pàápàá ń gbọ́ taya rẹ̀ nílùú Kàngbámodò káàbá ṣọdún àyè àrè káyà ń tù ní káyà ń tẹ̀ ní alájọ èyí náà ní àti dédé alájọ ẹlẹ́lùkọ́ àgbáyé ará ní náà ní. èmi Rotimi Ọ̀nàfẹ́sọ̀ aláṣẹ Ìkàngbá ní àbá mi ṣe ní ọdọọdún rà máa ń ṣe kàn jẹ́ kó àyàn fọ̀ràn àṣedì náà ìbọn dá ṣe fi ṣe rẹ̀ lánàá náà rí ìlú bẹ́ẹ̀ fún ṣe tirẹ̀ lánàá ìkìlẹ̀ bẹ́ẹ̀ fún bá ṣe tirẹ̀ ìlú náà àṣe tirẹ̀ ẹni náà ṣe ká dẹ́mi ṣe ọdún ìlú kó àṣe dì náà. ìjọba owó ọdún ẹ̀rìbí náà ń ṣe ní Kàngbáwé kí pàtàkì rẹ̀ kẹ́mìrín náà. gẹ́gẹ́ bí tó ń gba kú lọ kò ń gbárùn lọ kí ire máa wọ̀lù kálàfíà máa wọ̀lù kí ọmọdé ìlú kó má dàgbà kágbà ìlú kálábóyún má bí wẹrẹ kẹ́kọ̀ọ́ ọmọdé ọlọ́mọ tó ń ṣe ẹ̀bí iṣẹ́ gẹ́gẹ́ bí kẹ́kẹ́ àfigbárùn bí kúrò nílùú rẹ̀ bì jẹ́. ọlọ́nà máa lẹ̀ Kàngbá
Olúwagbénga ọmọ Adélàjà ọmọ Adélàjà ọlọ́nà ìlúkú ìmọ̀lẹ̀ ìkọ̀gbọ́n àṣẹbàmí àwọn ẹ̀ṣọ́dún èméjì lúgbàdúgbà ọdún ní owó ní ọmọ náà làfíà àìkúbá láàárọ̀ àwọn ẹ̀ṣọ́dún èméjì lúgbà mìíràn káyọ̀ ní ẹ̀sọ́ pé báyìí wà bẹ́ẹ̀ omi náà ń nu kọ́tọ́ má dẹ̀dẹ̀ báyìí tọ́mọ tó fọ́ ìyẹn ẹ̀rọ láàrin báyìí ẹni kẹ́nikẹ́ni sọ pé báyìí wà bẹ́ẹ̀ gbà káwọn ṣe ni bẹ́ẹ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ ká wọ̀ ìyẹn ẹ̀rọ kẹ́wọ́ lé àríbàjẹ́ lé àrẹ́dàwọ̀ lé lágbára olúmọrí ajá ẹ̀pẹ̀lẹ̀ lágbára ìkúmẹ́dẹ́mẹ́dẹ́ aráàláyè ràmṣẹ́ àwọn ìbíṣẹ́ ṣe mọ́ lọ́wọ́ náà lọ́fíà gbogbo ọmọ ìlú kọ̀ọ̀kan wọn á náwó lọ́wọ́ wọn á náà jẹ́ iṣẹ́ wọn ní nígbèsè lọ́rùn olóòlù kọ̀ọ̀kan àríjẹ àrímu àrínà àrílò ìlúlu yìí àgbàmú wa báyìí aláṣẹ báyìí àgbàmú wa báyìí àríjẹ àrímu àrínà àrílò báyìí gbogbo ẹrọ ìlú kọ̀ọ̀kan báyìí àríjẹ àrímu báyìí o gbogbo ẹni kò bá wa àríjẹ àrímu àgúlẹ̀ náà yàtọ̀ lọ́fíà báyìí àdìwọ̀n mọ́tò lè pọ̀ wá àdìwọ̀n mọ́tò lè jẹ̀ lọ tó. Orúkọ mi ni Chief Sabintu Yusuf Olúmalẹ̀ Ìmọ̀ràn chairman Ẹlẹ́lùkú Association of Nigeria Lagos and Ogun. Ẹ̀wọ̀n Ẹlẹ́lùkú àgbáyé nípínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó ibi mílíọ̀nù náírà ẹ̀jẹ̀ ká ti pẹ̀lẹ́ mọ́ Ìlẹ̀jẹ̀ àṣírí èsì wà náà rí wọn lè yẹ fún fẹ́ẹ́ fi mi yára wọn nù. Àwa àtà Ogun State àti Lagos State lẹ́jẹ̀ kẹ́mi àárín mi fọ ọmọ bàbá dédé ní wà ọmọ bàbá àìsàn ọmọ ìyá ẹlùkún yẹn kẹ ẹnà ọmọ ìyá ọmọ bàbá ò nẹ èdè dọkùnrin ẹ léwo ọkùnrin ọkùnrin bá wò kébà ìṣọmọ ẹlẹ́lùkún ṣé o ṣe olùkọ́ ọ̀rùn máa kọ́ o jẹ́ ká fọ àjẹ olùgbà àjèjì wọ̀ àlejò ìwọ bẹ̀ṣọ́ fún pábọ́ra torí náà ọmọ bíbí olùrèdè ìdíjì wọ́n ń wò ẹlùkún yẹn jẹ́ nrèmí ṣètùtù ìlú kó ń túlù ṣe kòmílé ọwọ́ ìjọka láàrùn ọdẹ kòmílé kò lọ́dọọdún ọdẹ ká ń ṣe lọ́dọọdún lúlọ ọkọ̀ọ̀kọ̀ olùkọ́gbà wà nínú iná yìí ọdún náà àmì ṣe níbẹ̀ ọdún náà kẹ́ẹ̀ tú àárọ̀ ikọ̀ amakúkọ̀ eku ẹ̀yà amakúkọ̀ ẹ̀yẹ ọmọ ọ̀nà amáfọwọ́ ni olú náà bẹ̀rẹ̀ ní túká olú yóò bí máa wá náà dé nǹkan tó má ti tó bí wọ́n máa kọ́lé náà kò mẹ́ṣe rí rẹ̀ kò má ṣe jẹ́ rẹ̀ owó ìwà náà dùn ní wọn náà má tó wá ní èèmọ̀ nínú ìwà ẹtì ọmọ ya lọ́gẹ̀dẹ̀ nínú ìwà ẹtì kò má ṣe jẹ́ rẹ̀.
Thank you.
Kẹ̀lẹ́kẹ̀lẹ́.
o. Àṣà wa kò gbọ́dọ̀ parun.